pẹ̀lú bí ìròyìn náà bó ṣe ń jà rìnrìn káàkiri pàápàá lórí ẹ̀rọ ayélujára pé ìjà burúkú ó ti bẹ́ sílẹ̀ ní iléeṣẹ́ ààrẹ pàápàá láàrin ààrẹ Bọ́lá Tinubu àti olórí òṣìṣẹ́ ìyún Chief of Staff to the President Honorable Fẹ́mi Gbàjàbíàmílà. Níṣẹ́ ni iléeṣẹ́ ààrẹ náà mà ti sọ̀rọ̀ lórí awuyewuye yìí tó sì ti jẹ́ kó di mọ̀ pé kò sóòótọ́ nínú ìròyìn náà àti pé ìròyìn ẹlẹ́jẹ̀ pátápátá gbà ní ìròyìn tí wọ́n ń gbé kiri pé ààrẹ Bọ́lá Tinubu àti Gbàjàbíàmílà tó dàbí ọlọ́wọ́ ọdún ẹ̀ ó ti dàrú àti pé àwọn méjèèjì wọ́n ń jìjà gidigidi. Ǹjẹ́ kí ló bí ọ̀rọ̀ yìí? Nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n máa fi fọ́nrán fídíò ibi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ń rin ìrìn àjò lọ sí ìlú Paris lórílẹ̀‐èdè France, níbi tí ààrẹ orílẹ̀‐èdè France Emmanuel Macron tó ti ránṣẹ́ pé kó wá lo ọjọ́ mẹ́ta pẹ̀lú ìyàwó ẹ̀ ní ọ̀dọ̀ àwọn, tó sì jẹ́ pé àsìkò tí Tinubu tó ń kúrò ní Nàìjíríà gẹ́gẹ́ bí ìṣe ẹ̀, níṣe ni àwọn olórí ẹ̀ṣọ́ ààbò àtàwọn èèyàn pàtàkì nínú ìjọba ẹ̀ iná ti tò sẹ́nu ọ̀nà ẹrọ̀pílẹ̀nì dé, tó sì jẹ́ pé gbogbo wọn ní Tinubu ń bọ̀ lọ́wọ́ láti kí wọn pé kándílé mú òun lọ France, òun yóò sì padà dé láyọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n nínú fọ́nrán tí wọ́n ń gbé kiri náà, àsìkò tí Tinubu ń bẹ nìkọ̀ọ̀kan lọ́wọ́ tó ń kí wọn tó ń bá wọn rẹ́rìn-ín, bó ṣe dé iwájú Gbàjàbíàmílà ìní wọn ni kò kí ọkùnrin náà, bẹ́ẹ̀ ni kò tó bọ̀ ní ọwọ́. Ọ̀rọ̀ yìí gan-an ni ó di ariwo ńlá tí àwọn èèyàn tó sì bẹ̀rẹ̀ sí ni máa gbé fọ́nrán fídíò náà, wọ́n bẹ̀rẹ̀ sí ni máa gbé káàkiri. Ṣá o, nígbà tí wọ́n ń fèsì kí iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ Bọ́lá Tinubu lórí ẹ̀rọ ayélujára ìyún ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Dàda, ó mà ti fi àtẹ̀jáde síta tó sì jẹ́ kó di mọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ńlá nínú ìròyìn náà àti pé kẹ́nikẹ́ni kó má ṣe dá àwọn tó ń gbé ìròyìn náà kiri lóhùn, nítorí pé wọ́n fẹ́ fi ba iléeṣẹ́ ààrẹ, wọ́n fẹ́ fi bà ní orúkọ jẹ́ ni. Olúṣẹ́gun Dàda jẹ́ kó di mọ̀ pé níbi ìṣẹ̀lẹ̀ náà Tinubu ó bọ Gbàjàbíàmílà lọ́wọ́, kódà ó kún kí tó sì fi fídíò ìmíì níbi ìṣẹ̀lẹ̀ náà tó fi síta láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò sí nǹkan tó jọ ohun tí wọ́n gbé kiri, ìpè Tinubu ó bá gbèyàn lọ́wọ́, ó wá yọ Gbàjàbíàmílà sílẹ̀ nítorí pé àárín wọn kò gún régé. Olúṣẹ́gun Dàda ní àwọn tí ò níṣẹ́ tó ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ kiri, àwọn lòún rí dù, àwọn lòún rí báwí lórí ìròyìn náà, nítorí pé ká ní wọ́n gbọ́ iṣẹ́ ìròyìn yé ni wọn ò ní sáré ká ló máa gbé irú ìròyìn bẹ́ẹ̀, ká ló lè máa gbé jáde láì wádìí àti láì béèrè lọ́wọ́ àwọn tí ọ̀rọ̀ kàn gan. Ní báyìí iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ Olúṣẹ́gun Dàda wọ́n ti sọ̀rọ̀ lórí ìjà tí wọ́n ló ń lọ láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti Gbàjàbíàmílà, tó sì ti jẹ́ kó di mímọ̀ pé kò sí nǹkan tó jọ rárá àti pé kò sógun kò sọ́tẹ̀ láàrin àwọn méjèèjì.